Aitoki, Aitokio. Aitoki, Aitokio. Ìpè dìrà. Ìpè dìrà. Ìpè dìrà. Ọ̀họ̀ràn ajé mo pè ọ́ o. Ọ̀ràn ajé káàbọ̀. Èmi ni mo pè ọ́ gẹ́gẹ́ bí ìṣe mi. Mo pè ọ́ nítorí owó tí mo fẹ́ ná lóṣù yìí ni. Mi ò sì fẹ́ owó kékeré. Owó ńláńlá ni mo fẹ́. Nítorí náà ńkọ́ ajé tó ń gbé lọ sílé olókùn má gbé lọ sílé olókùn mọ́. Ọ̀dọ̀ mi Adékúnlé Badmus ni kó má gbé bọ̀. Ẹ kúlé ọ̀gá. Kí ló wá? Ìdá! Wá bí! Hello, Fogo. Sir. Ọmọ dáfà yín ò gbọ́dọ̀ lọ o. Ẹ bò bí èèrà ṣe bo ṣúgà. Ó dáa sà. Kò gbọ́dọ̀ lọ rárá àti rárá. Ó ti fojú kan hàn tí ò yẹ kó fojú kan òun. Ẹ ti gbọ́? Mo ti gbọ́ bàbá. Kò gbọ́dọ̀ lọ. Mo ti gbọ́. Kàkídà. Ó ti ṣẹlẹ̀ o. Oríjọ mọ tí sífù lè ṣe yóò máa lé mi bọ̀ ní o. Rọra mẹ́. Wọ́n mọ tí sífù lè dánwò wọ́n bá bá wà mí wájú. Ọjọ́ gbogbo bọ̀. Má jẹ́ ọ̀paná. Ọya. Oya, máa sọ. Wo ohun nìyẹn, Fago, wo ohun nìyẹn, go. Fago fẹ́rẹ́ yé mi. Jọ ló ta àwọn ọmọ mi. Wọ́n ipò tíyàwó mi wà. Ta ló mọ̀ ìyá rí? Ṣé òun bẹ́ẹ̀ rí ni? Ló ta àwọn ọmọ mi. Ó ti ya wèrè. Èmi ni. Ẹ ṣàánú mi. Ẹ jù ẹ ṣàánú mi. Ókè, o rò pọ́kadà yín lè sáré ju mọ́tò wa lọ. O wá ń gbé akiri látàárọ̀. Ayé ọ̀ máa wà. Ní dáa fún ẹ. Alpha. Bole bade. Chamami àti run
odò fún wa ní stress púpọ̀ gan-an ṣùgbọ́n máa yẹn ìyàwó ẹ̀ ńgbà tó ń ṣàgídí jù Ṣàkírà ti run ọmọ yẹn náà olórí ìdílé yẹn ti tán o. ó ti tán ó ti dà bẹ́ẹ̀ ó fún yín stress o kò fún yín stress mi tí ẹ fẹ́ mọ̀ kán ṣáà ti lọ ni. bàbá ẹ máa lọ ṣáyé orí ẹ wà ń bẹ ń bọ̀ àfin lórí ẹ. tó a lè bá mi pé ọmọ yẹn kó fún mi wine. kò sí wèrè bàbá ṣáyé ẹ dànù orí ẹ wà ń bẹ. ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú ìyà tó yà àpàdé pakún o ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú. irú ikú tó pa adìyẹ tó tún pa ládìyẹ omi dànù akègbè fọ́ ìyà tó yà àpàdé pakún ikú wọ̀gbọ́ àdá sọnù ẹni tó fẹ́ pakú tún fẹsẹ̀ pa. ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú. àwọn ojú ni màálù ń rán o ọbẹ̀ ò dá lọ́rùn o ẹ̀gbọ́n ta ló fẹ́ kú lélẹ́yìí tó jẹ́ wípé ọ̀run ò rí bí kárànjà kábọ̀ ikú ṣe é kú orí àdótò. ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú èèyàn mi ẹ̀jẹ̀ ọ̀dájú lé ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ tó wà lára ọ̀dájú ẹ̀jẹ̀ tó burú ní ẹ̀jẹ̀ aláìláàánú ojú àánú ti fọ́ tí ká lókun o àti gbẹ̀mí ènìyàn ò jọ wọ́n lójú láì ṣe ẹ̀mí adìyẹ. ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú nǹkan ṣẹlẹ̀ o orí yẹyẹ ni mo gún o èèyàn mi ta iṣẹ́ ló pọ̀ o bá gbé ta ni àtàgbé bí kàmúdù ta ni àtàlà bóyin bá ta ni àròrò oyin ẹ wò wọ́n o àwọn eléyìí dájú bí agbọ̀n gàgó. ẹ̀jẹ̀ ọ̀dájú 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 lọ́mọ aráyé o. ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú irú ikú tó padìyẹ tó tún paládìyẹ o. ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ tó burú jù ẹ̀jẹ̀ ọ̀dájú ní ẹ̀jẹ̀ aláìláàánú ìkẹ́ ìṣẹ̀lẹ̀ ní dúníyà o. ẹ̀jẹ̀ ọ̀dájú orí yẹyẹ ní mọ̀ọ́dún àìṣẹ́ lọ́gbọ̀n sábà ẹ̀jẹ̀ ọ̀dájú aláwàdà. Kọ́lá. sá. Kọ́lá. sá. ṣé alẹ́ tí lápá ọmọ ló fẹ́ yà ni? gbogbo tí mò ń bẹ sọ látijọ́ yìí ò tiẹ̀ mú sí rárá. ó mọ set of family ó mọ̀ pé ìwọ púpọ̀ yìí náà ní lọ́wọ́ wa ò ní wájú ò ní lẹ́yìn àdẹ blame ẹni kankan ọlọ́run tó fún wa ọ̀pá à blame ẹ̀ nítorí pé bó ṣe wùn ló ṣe ń tò ṣùgbọ́n àǹfààní wà fún wa ipe tí ìwọ bá mú ìyàwó wá sílé wọn náà á máa bí wọn á máa multiply ara wa àdẹ sọ fún ẹ títí ò gbọ́ ò tẹ̀lé why kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an ṣé o fẹ́ máa ṣe fine boy káàkiri ni gbọ́rọ̀ yẹn yẹ̀ wò náà ó mọ̀ pé ọlọ́mọ kan kò kúrò lágàn o àbó ní kí ni mo sọ. Daddy, Mommy, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́yìn náà máa ń sábà sọ ni ipò máa ń da kéèyàn máa ní sùúrù ẹ kò fún mi táìmù díẹ̀ tó bá yá máa mú ìyàwó wálé. ìgbà wo ló fẹ́ tásìkò mo nígbà wo ló fẹ́ tásìkò ṣó dìgbà tí bá darúgbó tí mò ń tẹpa tí mo rẹ́yìn gbọmọ sí mọ́ kó tó mú ìyàwó wálé wo bí gbogbo ọ̀rẹ́ mi pátá náà ti ṣe fọ́mọ wọ́n ṣe ìyàwó fọ́mọ wọ́n ṣe kò mọ̀ fọ́mọ jẹ́ kémi náà ṣe o ṣàánú mi tó bá mú ìyàwó mẹ́wàá wá kì í ṣe pápá bàbá ẹ̀ ọ̀kan agbára wọn ka kámbò ń torí wọ̀ fún ara ẹ̀ níṣẹ́ ẹ̀ lọ́wọ́ mo fi ọlọ́run bẹ̀ ṣàánú mi fún mi lẹ́yọ̀kan ẹyọkan ti tó mi. ọ̀dà mọ́mì dàrí tó bá yẹ pé nǹkan tí ó máa jẹ́ kí inú yín dùn nìyẹn mo ti ṣetán máa mú ìyàwó wálé máa mú obìnrin tẹ́yìn gan máa láìkì ẹ kú trust pé mo jọ dáàdì ẹ má wọrí mu. That's very good. ẹ ṣe ń sọ̀rọ̀ sí i kò yá mu wá ní kíákíá ní agbára ọlọ́run ò ní gbégun eléegun. àmín.
o dẹ̀ ní ṣìyàn lágbára lọ ètò máa jẹ́ ìyá tó máa jẹ́ bàbá fún ẹ pẹ̀lú yẹn ṣe ń ṣe yìí òun ló máa. o ṣe ọkọ mi ọmọ orónà inú àádùn o ṣe mo dúpẹ́ lọ́wọ́ àfọwọ́ fún mi. pé tí wọ́n wù mí inú mi dùn ẹ̀sìn mọ́kàn mi balẹ̀ ẹ jẹ́ kí n mọ rántí bàbá yín ṣùgbọ́n ẹ dákun ọ̀rọ̀ tí mo bá yín sọ ẹ mọ́ gbàgbé Èkó ẹ kó èrè Èkó bàbá mi lábúlé ni. àṣẹ. pẹ̀lú ògo Ọlọ́run àdúrà yín ó sì gbà. àmín. Ọláwálé dákun àbúrò ẹ dọ̀wọ́ rẹ o bá ń tọ́jú ẹ o. ọ̀rẹ́ ó dà ó tiẹ̀ dá bẹ́ẹ̀ bàbá ẹ ṣe kí ni ṣe é nìkan tó ń ṣe. ìwọ ló ní nǹkan rẹ bá ń tọ́jú ẹ̀ ó dọwọ́ rẹ. dadi. ọ̀dà mo ti wà kò ń ṣe ìnímọ̀ mo ti gbọ́ ohun tó bá dé ẹ ṣe gọ́sà ẹ ṣe. àdó àwọ̀ gbà ẹ ṣeun ẹ dákun mo gbàgbé mi sóko ìrórèkórè ẹ mọ wá wò mí o bí mo ṣe ń wò yín ni mò ń wo súrà bàbá yín lára yín ọkàn mi sì ń balẹ̀ ẹ ṣeun gan ni. ẹ ṣe gan ni bàbá ẹ káàrí kí a máa lọ ká má fi alẹ́ rìn tó wá máa fi tó balùsù tó ń bọ̀ ṣalágbára Ọlọ́run àtúnwáwò yìí. inú mi ó sì dùn ọ̀dà. ẹ ṣeun ẹ ṣeun ẹ kú tọ́jú mi. máa kọ́ yín. ìyá ní sọ wájú máa wá wájú sí i. ìwọ ni ọ́gì mi bí i yọ̀dà fún ọ ẹ ṣeun o ṣeun ọkọ̀ ó rè fo ẹ ṣeun. ẹ̀mí lẹ́kùn láti nǹkan bíi last week nísìnyí wàhálà kan ti ṣẹlẹ̀ nílé wa. wàhálà irú wàhálà wo nìyẹn. lórí pé kí n mú ìyàwó wálé nínú ọ̀nà. Kọ́lá ṣé ẹ ló pè ń wàhálà so mọ́mí àti dáàdi ń bá ẹ̀fà pé kò mú ìyàwó wa wá kà á sí wàhálà. Kọ́lá ìwà àti kò máa exaggerate àti bó ṣe máa ń gbọ́rọ̀ kalẹ̀ ó máa ń fọ́ nìkan èyí ò kí ń ṣe wàhálà o òótọ́ ló bá ẹ sọ tí ò bá ń ṣe pé èmi ni obìnrin tó wà in question as in omi lóbìnrin tó ń fẹ́ ó yẹ kémi náà ti bá ẹ sọ wíṣpọ̀ ọ̀rẹ́ ẹ ni mo jẹ́ kí n lè sọ pọ̀tọ̀ fún ọ. Kọ́lá ìwọ náà ló sọ pé wọ́n nìkan ni wọ́n ní bẹ́ẹ̀ tí ẹ̀ pọ̀ jù báyìí lọ lọ́wọ́ wọn tọmọdé bá tó lọ́kọ ó máa ń lọ́kọ ni. àti ripe fún ìjà àti marina èmi gan kọ́ but obìnrin kọ́ ló máa ń béèrè lọ́wọ́ ọkùnrin pé ìgbà wo ló máa fẹ́ mi ọkùnrin ló máa ń béèrè lọ́wọ́ torí ẹ̀ lèmi náà ṣe raise mo ṣáà pọ̀ very soon wàá sọ so kò kí n ṣe wàhálà. tó bá rí bẹ́ẹ̀ gbà yẹn ọwọ́ ẹ̀ lọ̀rọ̀ yìí wá kù sí. fún ọ nìkan ọwọ́ mi lọ̀rọ̀ kù sí. jọ Kọ́lá ṣé òun ṣá láti propose ní ọwọ́ sí African man ẹ wo bẹ́ẹ̀ ṣe ń propose ní ọwọ́ ẹ̀ lọ̀rọ̀ yìí kù sí. ó yẹ kó múrùkà wá kó kúnlẹ̀ kó ní Rẹ̀mí will you marry me kì í ṣe pé ọwọ́ ẹ̀ lọ̀rọ̀ yìí kù sí. kò proper wọ́n ló yẹ kó bèrè lọ́mọ bí ṣe máa fẹ́. nǹkan tí mò ń sọ sí ni pé ìgbà wo lèmi àti ẹ máa lọ bá wọn because tá a bá lọ bá wọn yes ló máa determine but táwọn náà máa wà á lè pursue very straight. but bó ṣe ti sọ pé mọ́mí àti dáàdi ń disturb ẹ̀ máa ṣe é ń fẹ́ bọ̀ máa lọ meet wọn kàn tiẹ̀ mẹ́ni tó ń date látọjọ́ ẹ̀ wà ṣẹ̀ṣẹ̀ wá propose ṣó ti gbọ́ mo ń retí òrùka mi o. ẹ kò má wọlé kò sí problem gbà yẹn. tí bá dẹ̀ ti wá sọ́dọ̀ yẹn yìí náà wá ra àwọn parents mi. mọ́mí àti dáàdi wọ́n mọ̀ the right way. èmi náà dẹ̀ wọ́n the right way wọ́n lò yí rí kiri. mo ti gbọ́. so o lè wo in fact kí ló fẹ́ mu kí ló fẹ́ mu kí n pè é. Kọ́lá wo ní ìmú kọ́kọ́ ikọ̀ tó ló fẹ́ sọ tó urgent òun ló wà lọ́kàn mi lè ti sọ. ṣòro ìgbà tí mo wá sọ sí tó ti kú lọ́kàn mi a ní láti mú nǹkan ó lọ́yẹ́ lé mi o. kí ló wọ́n week kò sí wàhálà. oṣù ọ̀ ìgbà tó yẹ kó ti ṣe the proper thing kò sí wàhálà ring mi mo ń dúró dé báyìí. má wọrí báàmà. I love you. Mama teach you. Chief, ìdí tí mo ṣe pè yín fún meeting ni láti briefing lórí latest development. Sherry, mo ní ẹni tí mo ń fẹ́ bẹ́ẹ̀ ni ó dẹ̀ pè mí ó láwọn òbí òun ní kóun mú ìyàwó wa èmi náà dẹ̀ wò pé ó ti tásìkò tèmi náà máa fẹ́ ọkọ mi ì ṣọmọdé mọ́ so torí ìdí èyí
èmi àti yín ò lè máa ríra mọ́ ẹ jọ̀ọ́ ẹ má pè mí mọ́ gbogbo à ń jókòó à ń sọ̀rọ̀ yìí kò possible mọ́ ẹ jẹ́ kí n lè concentrate lórí ọkọ tí mo fẹ́ fẹ́ lóòótọ́ mo appreciate gbogbo nǹkan tẹ́ ṣe fún mi gbogbo bẹ́ẹ̀ ṣe náwó fún mi tẹ́ ń tọ́jú mi tẹ́ ń gbọ́ bùkátà mi ọlọ́run á dúró tì yín àpò yín ò ní gbẹ but ẹ jọ̀ọ́ sà èmi àti yín ò lè ríra mọ́ kó tí mo ní kí n sọ fún yín nìyẹn. Rẹ̀mí, no wonder tó fi sọ pé o ní wá sọ́fíìsì mi kí n pàdé ẹ̀ mi so sad news tó fẹ́ fún mi nìyẹn kí ni nǹkan tó ń sọ fún mi yìí ná ó ní nǹkan tí mo bá ẹlẹ́dàá mi dá májẹ̀mú lórí ọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan tó wà lọ́kàn mi ni pé kí n fẹ́ ẹ sílé gẹ́gẹ́ bí aya kó o ṣàbíamọ fún mi ìwọ wá ń sọ pé àfẹ́sọ́nà ẹ̀ kan sọ kínní kan wo kó yá sọ fún àfẹ́sọ́nà yẹn pé kó wá ọkọ tiẹ̀ síwájú. but èmi àti yín ò jọ ládéhùn fífẹ́ náà. wọn ń ládéhùn rú ẹ ó máa ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ á débẹ̀ ni what are you talking about. ẹ wo sá ẹ má bínú kò possible èmi àti yín ò lè fẹ́ra wa ó ti yé yín ẹ jẹ́ kí èmi focus lẹ́yìn tí mo fẹ́ fẹ́ ẹ ṣáà lè bírú mi lọ́mọ i'm sure ẹ nírú èmi lọ́mọ ńlẹ̀ ẹ ti dàgbà jù mí ilé fẹ́yìn. èmi dàgbà jù ẹ lọ àbí mo nírú ẹ lọ́mọ lóòótọ́ ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ wípé age kò kan love yes wò ó jẹ́ kí n wá sọ nǹkan tó máa ṣe fún ẹ lọ sọ fún ọkọ àfẹ́sọ́nà yẹn ní kó wá ìyàwó tẹ̀ síwájú ìwọ ni ìyàwó tèmi láyé ìyá ti lọ́rùn. kò possible sir mo rò pé máa understand tẹ́lẹ̀ ni mo ṣe rọra ń sọ but tí ẹ fẹ́ understand ẹ jọ̀ọ́ ẹ fi mí sílẹ̀ ẹ má pè mí mọ́ ẹ má wá sọ́dọ̀ mi ẹ jẹ́ kí n settle down. èmi rẹ̀ mi ṣe léè fún màá jẹ́ kó yé ẹ pé bí ajá bá pé 20 ọdún láyé ẹran ògún ni. dádì ẹ fọmọ lọ́mọ lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ ọlọ́kàn tiẹ̀ ẹ fọmọ lọ́mọ lọ́rùn sílẹ̀ èyí tẹ́ ẹ jẹ́ ó ti tó. big sister mo ń gbọ́ ẹ kí ló ṣẹlẹ̀. ẹ ní láti rí bí rẹ̀ mi ṣe sọ̀rọ̀ sí mi lẹ́yìn. kí ló wá ṣẹlẹ̀. ẹ lè believe pé àjọ ń lọ lóòótọ́ èmi ni bọ̀bọ̀ yẹn kọ̀ọ̀kan pè mo dé lọ bá ìgbà tí ń dẹ̀ débẹ̀ ó dẹ̀ ní pé òun ò pè mí pé kí n pè rẹ̀ mi fún òun mo dẹ̀ pé mí ìdẹ sọ̀rọ̀ ló bá tán big sister. kò sí nǹkan tí rẹ̀ mi ò fi mi wé tó kò sí èbúté mi. lóòótọ́. ṣé bóun ló jókòó èmi lè parọ́ mọ́ nígbà tó jókòó náà. ìgbọ́ rẹ̀ mi kí ló ṣẹlẹ̀ láàrin wa àtọ̀rẹ́ ẹ̀. ẹ ṣe mà Tọ́lá ṣe ti parí ọ̀rọ̀ tó ń sọ. mo ti parí. big sister irọ́ ni Tọ́lá ń pa mà yes irọ́ ló ń pa irú ọ̀rọ̀ wo ló fi ń lọ̀ mí irú rubbish wo ló fi ń lọ̀ mí ṣe gbọ́ pé ọ̀rọ̀ ọkùnrin kan pé ọkùnrin kan ẹ jọ mà èmi ò wọ́kọ̀ o ṣé ti yẹ mi ò dẹ̀ jà lórí ọ̀rọ̀ ọkùnrin yes òun àti èèyàn kan sọ̀rọ̀ ẹni ẹ̀dẹ̀ ló ń fẹ́ bá mi sọ̀rọ̀ kìnnìkan mo dẹ̀ gbọ́ next thing bí Tọ́lá ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn èmi ló kọ́kọ́ pé Ọlọ́run ló mọ̀ nǹkan tó ṣe kìnnìkan ṣé màá kọ́ dédé máa bú ẹni tẹ́ bá gbádùn nǹkan tó sọ sí mi kí n tó sọ̀rọ̀ sí well Tọ́lá tó bá yẹ pé o ní problem pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́kọ dé tó bá yẹ pé ọkùnrin kì í pè ẹ́ o lórí ọkọ lọ sódò kó lọ wẹ orí yẹ kó lè lọ́kọ period. ṣé ń gbọ́ èmi ni mo wò lórí ọkùnrin yẹn o èmi nìyẹn o. ṣáà ní sùúrù ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ yìí méjèèjì. ẹ nídìí láti máa jà because Yorùbá máa ń sọ pé ìmọ̀wà fóníwà ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ kí lè fẹ́ máa jà fún ẹ nídìí láti máa jà náà kí ló fẹ́ fàjà láàrin ọ̀rọ̀ yẹn ọkùnrin. big sister point of correction ma ọ̀rọ̀ ọkùnrin ò dájà lẹ láàrin mi àti anybody I am sorry má bínú ẹ mọ̀ pé mi ò kí ń jà èmi láì kí n máa wọ́ rẹ̀ kọ́ rẹ̀ ni mi ò kí ń wọ́tàkọ́tà Tọ́lá má bínú tí bá sọ̀rọ̀ sí o ò wọ́kọ́ o ọkùnrin wọ́n ń wá ẹ kiri ṣó ti yẹ olórí ọkọ èmi ò jà lórí ọ̀rọ̀ ọkùnrin o boyfriend mi tó mi má bínú. torí Ọlọ́run méjèèjì mo forí ìyá mi bẹ̀ yẹn jọ ẹ má jà nítorí Ọlọ́run because bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe yìí oúnjẹ kan tó ń dùn mí nínú. kò sí kan tọkùnrin tó fẹ́ dà náà lọ yìí. big sister kan mix ọ̀rọ̀ yọ ọ̀rọ̀ ọkùnrin ṣé mo ń wá boyfriend èyí ń bá it's okay.
àgbàlagbà fílẹ̀ bá mi ṣe ẹ mọ́kọ́ tó ṣẹlẹ̀ èmi á gbà yín padà tí bá ṣe tán ẹ máa gbà yín ẹ má di sọ̀rọ̀ fílẹ̀ bá mi. Oṣù. Ọ̀sà. Ó ní. Ọ̀sà. Orí kan wọ́n ẹ straight gan. Sáàmà. Ó wà bẹ́ẹ̀. Wẹ́ tábà ní ká wo ọmọ yìí tábà rí ọmọ yìí wọ́n nà wọ́n ó máa nà gan. Ọmọ tó dùn ni ọmọ tí bàbá aláyé ń kulé lórí ó ṣàmọ̀ bàbá gan ò fẹ́ lọ mọ́ náà. Yeah, she's worth dying for. Kí ló popping kí ló fẹ́ ká ṣe gan. Osama kí ló fẹ́ ká ṣe lórí Plexi. Mo fẹ́ kẹ́ monitor ẹ̀. Monitor. Mo fẹ́ mọ ẹni tó ń tẹ̀lé mo fẹ́ mọ bàbá aláyé mo fẹ́ mọ chief wèrè tó ń tẹ̀lé tó fi fẹ́ jojú chief tèmi. Ó fẹ́ jojú ọ̀gá mi ni mo fẹ́ mọ ẹni tó ń tẹ̀lé bó báwo ló ṣe lówó tó kí ló ní kí ni investment yẹ kí ni báwo ló ṣe tó mo fẹ́ mọ̀. That's good. Tí bọ̀bọ̀ yẹn bá wá ṣe bí ẹni tó ní squishes kí ni ká ṣe fún. Ẹ kàn monitor ẹ̀. And then ẹ má jẹ́ kó mọ̀ pé monitor ẹ má jẹ́ kó mọ̀. You know say me crack aka American lollipop. Okay, ceasefire. Osama jọ̀ọ́ nítorí Ọlọ́run má bínú fẹ́ béèrè silly question kan lọ́wọ́ ẹ̀ kí ló dé tó fi jẹ́ pé o ò lè ṣiṣẹ́ ìfúnra ara ẹ̀ tó fi jẹ́ pàwá ló gbéṣẹ́ yìí wá fún because mo mọ̀ ọ́ náà pé ìwọ náà ojú ẹ̀ bá dé o ṣọ́rọ̀ mi yẹn sí ọmọ ayé ni ẹ̀ náà. As a big don. Well, because of traces. Ó mọ̀ wípé ọmọ yẹn mọ̀ mí dáadáa ó mọ̀ mí. Ó ní point o. That's a good point. Ó ní nice point. That's it. Kò lè ó mọ̀ pé mélòó rẹ̀ láti ṣe tàbálẹ̀ tó máa ṣe ilé náà ó sì ń wá lórí skọ́ọ̀sì mi kéèyàn tó ṣiṣẹ́ débi pé mo ṣáàjẹ́ yín lówó mo ṣáàjẹ́ fún yín lọ. mo ṣáàjẹ́ yín lówó. Osama yá ọtí ẹ̀ fìyẹn lẹ̀ tó ti yé ń sìn ó ṣàmọ̀ àdéhùn wa tẹ́lẹ̀ jẹ́ kó yé tìbí náà tú túsọ̀ ló máa ṣe o. Filẹ̀ Osa. Osama. Máa like àwọn iṣẹ́ tó máa ń gbé wá lọ. Bẹ́ẹ̀ ni ó máa ń clean job ni. Bí ká sọ máa pààyàn ó yẹ wọ́n bá like àwọn apààyàn. Crack lọ ṣiṣẹ́. bàbá ọmọ yẹn ṣe kó àsọ̀rọ̀ lọ ok tó ṣẹlẹ̀ ni pé bàbá àti mọ́nítọ̀ bọ̀bọ̀ yẹn gbogbo tó ń rìn sí ibi tó ń jẹ sí gbogbo tó ti máa ń ṣe fàájì and even àmọ̀lé ẹ̀ everything àti get ẹ̀ bàbá tó wà lè. kí lẹ wá ń dúró ṣe. bàbá sọ pé ká mọ̀ ọ̀dẹ̀ ẹ ní ká mọ́nítọ̀ ẹ̀ ni. ṣé irú wa báyọ̀ wọn bá dùn kán lè yí ẹ̀ ní mo bó ṣe máa ṣe ẹ mú kúrò lórí ilẹ̀. but sá jẹmọ
Another owó nìyẹn. Another owó nìyẹn bàbá. Ṣé ẹ mọ̀ mí lánàá kó tó dé ni? Tó àìlè bàbá. Tó àìlè. Tí mo ń ṣe èèyàn bẹ́ẹ̀ ni, wàá ṣe yín dáadáa. Tó àìlè bàbá. Kò sí problem. Tó àìlè. Ẹ jẹ́ kó ṣe ṣe. Kò sí problem sá. Run for cover, sàǹsánà fún ẹ̀mí rẹ̀ run for cover. Ikú ló ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó jẹ́ sáré tètè. Ó jẹ́ sáré o. Run for cover, sàǹsánà fún ẹ̀mí rẹ̀ run for cover. Ikú ló ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó jẹ́ sáré tètè. Run for cover, sàǹsánà fún ẹ̀mí rẹ̀ run for cover. Ikú ló ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó jẹ́ sáré tètè. Ó jẹ́ sáré o. Run for cover, sàǹsánà fún ẹ̀mí rẹ̀ sáré o. Ikú ló ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó jẹ́ sáré tètè. Security, hello. Ṣé police ni ẹ? Ẹ jẹ́ máa bọ̀ ló tẹ ìwà case kan wá. Àǹtí, ẹ bá mi gbọ́kọ̀ mi. Ẹ bá mi gbé. Ọlọ́pàá. Àǹtí ẹ pa àwọn èèyàn tó bá mi gbé. Àǹtí ẹ pa àwọn èèyàn. Hello? Ta ni ẹ? Oh, báwo ni Alpha? Iṣẹ́ ti ṣe. Great! Fantastic! Beautiful! Orí ẹ̀ ṣé ẹ confirm bó ti kẹ́ tó kúrò bẹ́ẹ̀? Good. Yeah, iṣẹ́ lè ṣe. Very good. Mama kan ṣe tó bá yẹ ṣùgbọ́n. Yeah, owó ṣe é. Owó ṣe é pò. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Ìyà tó yà àpàdé pàkúrò. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Irú ikú tó pa dìyẹn tó tún pa ládìyẹn. Omi dànù àkègbè fọ́. Ìyà tó yà àpàdé pàkúrò. Bí mo dẹ̀ ṣe gbọ́rọ̀ bọ̀ báyìí mo dẹ̀ jáde mi ì dẹ̀ rí ẹnì kankan tó yìnbọn mo dẹ̀ rí bọ̀dá yẹn àti gẹ́ẹ̀ ó tán. madam ẹ ṣọ́ pé gbọ́rọ̀ bọ̀. mo gbọ́rọ̀ bọ̀. then ìgbà tẹ jáde tẹ o sọ̀rọ̀ nísìnyẹn ẹ̀hún ta lẹ rí. mi ò rí anybody mo dẹ̀ go round mi ì rí anybody. àwọn mi ò lè bá mi gba ìjáde. ọ̀nkún yẹn nìkan àti gẹ́ẹ̀ yẹn nìkan ni mo rí ọ̀nkún yẹn dẹ̀ ti kú. officer fún mi ní fóònù bọ́ yẹn. Hello, Kọ́lá. Hello ma. Hello, Kọ́lá. Táwọn lélẹ̀. Ọlọ́pàá ló ń sọ̀rọ̀ màgbọ́n ṣe Kọ́lá. A wà ní Omega Standard Hotel. Bẹ́ẹ̀ni. Wọ́n yin ẹnìkan níbọn sí bẹ́ẹ̀ sí. Bẹ́ẹ̀ni ma. Ìgbà táwa chẹ́ẹ̀kì ara ẹ̀ lábá fóònù yín bẹ́ẹ̀. Wọ́n yìnbọn fún un. Yé! Mo náà! Kí ló dé? Ìbọn! Ìbọn! Tàló ìbọn Kọ́lá! Tàló ìbọn bọ̀bọ̀ mi yé! Bàbá Kọ́lá! Wọ́n náà ìbọn bọ̀bọ̀ mi! Yé! Ṣé ó ti ìbọn Kọ́lá yé? Ẹ ló ta ni ẹ? Ìyá Kọ́lá! Ìyá Kọ́lá! Ìyá Kọ́lá! Ìyá Kọ́lá! Kí lè rí ìdí sí? Oh my God! Ẹ má sọ̀kò Ìyá Kọ́lá! ẹ má sọ̀kò bá wọn jà fúnra wọn ni wọ́n máa para wọn ẹ má sọ̀kò bá wọn jà o. Ẹ má wọlé tàbá tún ní anything láti béèrè ẹ má wá rí ṣẹwọ́ ẹ ṣe lọ. Thank you. Let's go. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Ìyà tó yà àpàdé pàkúrò. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Irú ikú tó pa dìyẹn tó tún pa ládìyẹn. Omi dànù. Láti jẹun tí mo ti ń wá bí ikú mi ṣáà ń sun ètò ń wo mi ẹkún mu bàbá ní kàrò dúdú fún a máa họra dé ikùn
ẹ bá dẹ̀ ní kò dùn kóun náà mú tiẹ̀ kó lù pa kórí bó ṣe ń rí pẹ̀lẹ́ ó sunkún mọ́ wo la fẹ́ ní kò dùn yàn bẹ́ẹ̀ ṣé rọ̀gbọ̀dọ̀ kọ́lá la fẹ́ sọ ni àbí dùrú ẹ̀ ó ti tó àdánwò lélẹ̀ kì í ṣàdán tán mi ní fẹ́ kó gba àdánwò láàyè kó wá kọ́lé àìsàn sí ẹ lára o pẹ̀lẹ́. dókítà ìṣe ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ jọ̀ọ́ máa ẹ máa ní láti excuse me ẹ fẹ́ check in. ọ̀rẹ́ mi wọn ló fẹ́ treat ẹ wọn padà wá rọ̀ mí jọ̀ọ́ má sunkún mọ́ ọ. kí ló dé tó sunkún mo ti ṣàlàyé fún yín ẹ má ní láti take heart ní ẹkún tẹ̀ ń sun yín kò help situation ẹ ní láti máa sunkún náà ó ga ọ. ṣe ní nǹkan tí mo sọ fún yín sí pọ́ọ̀sì yín ló ti há yín sí ó dẹ̀ ní máa fà kí bp yín máa rise ẹ tún fẹ́ dá nǹkan mi lẹ̀ fún mi nìyẹn ẹ fẹ́ jẹ́ kí nǹkan ẹni tí ò mọṣẹ́ lójú chief nìyẹn ẹ yé sunkún mọ́ náà ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn ra yín lọ́wọ́ náà ẹ má ní láti take heart ni o. ṣùgbọ́n nǹkan tí mo sọ fún yín ẹ take heart ṣé ti rí àtúpadà rí nílé tán sí ìrìn àjò. mọ́mì ẹ má ronú mọ́ pọ́ọ̀sì yín ló ṣì há èyí tẹ́ bá sọ pé láti ní dọ́là ohun tó ti ṣẹlẹ̀ ẹ má ronú mọ́ torí mo láìkí yín tó gbọ́dọ̀ láìka wa náà kí ṣe wá lè yọ nǹkan tá à ń ṣe màá fún iná abẹ́rẹ́ yín sí àtògùn yín pẹ̀lú relax ṣe gbọ́ ẹ má sunkún mọ́. ẹ ń gbọ́ ẹ ọmọ ọgá o iṣẹ́ òfò lẹ lọ ṣe o Ọlọ́run mi ò gbọ́ kí ló wí. iṣẹ́ tẹ lọ ṣe iṣẹ́ òfò ni o iṣẹ́ òfò ni o kí ló dé. Sámà gbàgbé ṣé wọ́n mọ̀ kọ́ owó ọmọ kan ọmọ bàbá aláyé mi lẹ́nu pẹ́lẹ́pà ni àbó lórí burúkú ni mi kẹ́yìn mọ̀ kọ́ bàbá aláyé mi lẹ́pa ni. ẹ dá padà. sọ pé ò sọ bẹ́ẹ̀ mọ́. níwájú àwọn wo ọmọ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ o gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ o gbàgbé pátápátá má dọ̀rú ẹ̀ láṣà níwájú àwọn wo ló ti ń sọrú eléyìí. ọmọ ayé máa bínú gan. táyé bá dẹ̀ bínú lásán gbàgbé ọlọ́run ọba odò máa dira ọlọ́run ọba tẹ́lẹ̀ rí gbàbíyé sọ fún ẹ wàá rí pé kánà gan yájú ni ọlọ́run ọba. ó dàbí ẹ kó fẹ́ sori burúkú àbúrò wà lórí ẹ ọmọ chifu ló pa ọtí mọ kíkà ṣé ìwọ tó wò làákàyè ò gbé àbọ̀ wo ò gbọ́dọ̀ fi làákàyè gbé pé eléyìí ọmọ chifu ló láti jẹ ṣé ò gbé o lè fi làákàyè gbé. kí ló kẹ́mi pẹ̀lú wèrè èmi ò kó wèrè jẹ ọmọ ìyá chifu rí ni ọmọ ìyá chifu fẹ́mi lówó oúnjẹ mi ò mọ̀wọ́ ìwọ ló ń ṣiṣẹ́ lọ́ndà àwọn mi ò mọ̀ ìyá chifu mo ò mọ̀ ọmọ chifu mo ò mọ̀ ìyàwó ẹ̀ ìyẹn lèmi máa ṣọ́ kiri. èmi ìwọ òkè. kí ló kàn mí ọmọ chifu lọ yà sínú páùnsì àbọ̀ òun ni ìyá ṣàlì tẹ́mi máa ṣọ́ ọmọ gbàgbé bóyá ṣẹlẹ̀ ó gbéṣẹ́ fẹ́mi ni ṣó ti yẹ ìgbà wo dẹ̀ ti gbéṣẹ́ fún wa yẹn mo ti ṣiṣẹ́ nìyẹn kí wọ́n gan dẹ̀ ṣe kí ni kò sanwó tèmi ṣó ti yẹ give and take ni ọmọ gbàgbé ìwé tẹ́mi ego ṣó ti yẹ ọmọ ṣífù ń kú ó ń pẹ́ kẹ́kọ̀ọ́ kan ayé ò tiẹ̀ ríro ayé ò kúrò lójú kan rárá àkíló kèmí pẹ̀lú pé ọmọ ṣífù ni ẹni tó ń tẹ̀lé ẹni tó dẹ̀ ń tẹ̀lé nìyẹn
ṣó ti yí ẹ gbàdọ́ dẹ̀ ti ṣe kíni tó ti ń tẹ̀lé nìyẹn tóun dẹ̀ ti ṣe kíni láti mébí ẹ̀ kúrò títí ẹ̀ dẹ̀ ní pé kó wá sanwó títí wa ọ̀fọ̀ ń ṣẹ̀ yẹn kò kàn wá kó máa ṣẹ̀ lọ́dọ̀ yín ni kò kàn wá àwọn òǹsunkún ọ̀fọ̀ ọlọ́wọ́n ọba àwọn máa fi ń jubilate àwọn máa fi ń ṣọpẹ́ ni béèyàn 100 bá kú lójú wa lé ní báyìí inú wa máa dùn mọ̀wé máa ya pa iná sí òní gan òní ṣé kàrẹ́ lébẹ̀ gan máa sùn bí wèrè kí là ń bá ká ọmọ tó bá fẹ́ wèrè tó bá fẹ́ kí wọ́ ọ̀ṣẹlẹ̀ ṣó ti yí ẹ tó bá fẹ́ kí wọ́ ọ̀ṣẹlẹ̀ ṣó bí ṣe wà mo ti ń para mo ti ń sun omi ọlọ́wọ́n bá tẹ́lẹ̀ rí mo ti ń sun omi tó bá fẹ́ kí wọ́ ọ̀ṣẹlẹ̀ ọmọ jẹ́ kó omi tẹ̀ mí lọ́wọ́ léèní sí ọ̀la. balance kọ balance ni ajá ẹlẹ́nu jára ní kó lórí aago fún mi. ó dàbọ̀. wèrè àló pa ọmọ aláwọ̀ balayé tèmi ó ní balance àbólórí burúkú ni balance òṣìwò ló fẹ́ gbà. àbólórí burúkú lọ sàmà yìí náà irú wèrè wo nìyẹn ọmọ kó má gbẹrú ọwọ́ ẹ̀ wá síwájú títí wa rárá. ibo ni crack yìí wà nù. crack. ẹ má sọ̀kò bá wọn jà. crack. ẹ má sọ̀kò bá wọn jà. fúnra wọn ni wọ́n máa para wọn. ẹ má sọ̀kò bá wọn jà o. ẹ má sọ̀kò bá wọn jà. ẹ má sọ̀kò bá wọn jà. fúnra wọn ni wọ́n máa para wọn. ẹ má sọ̀kò bá wọn jà o. Osama, àwọn wèrè wo ló pa mí lọ́mọ? Àwọn wèrè wo ló gbéṣẹ́ fún? Ṣíṣẹ́ tí mo rán yín nìyẹn pé kẹ́pà ọmọ lọ́mọ. Ọmọ mi kan ṣoṣo péré tí ó sì wájú tí ó sì lẹ́yìn tí mo wojú ẹ tí mo ti rò pé òun ló máa gbé mi sí. Ẹ wá pa á, ẹ sọ mí dàgbọ́n alẹ́. Ẹ foríjì mi sá èmi àwọn boys yẹn ò mọ̀ pọ́mọ yín ni sitina lukura wọn ò mọ̀ pọ́mọ yín ni and then ẹ̀yin gangan ẹ sọ fún mi ẹni kí n má ṣiṣẹ́ yẹn fúnra mi wípé kọ́ má trace mi pé wọ́n ti mú mi àti yín pọ̀ ti pẹ́ àwọn boys yẹn ò mọ̀ kọ́ wọn ò mọ̀ pọ́mọ yín ni tó bá mọ̀ wọn bí wọn dá wọn bí aláya wọn ọlọ́run wọn mọ̀ pàṣẹ. sábà jẹ́ ń gbọ́rọ̀ jáde a jẹ́ pé orí ìwọ àtàwọn boys yẹn orí yín ò pé pọ̀ tó ń bá lo làákàyè ni wọ́n mọ ní tọ́mọ yẹn jẹ́ wọ́n kàn ń gbébọn wọ́n ń pààyàn ni. Ẹ pa mi lọ́mọ ìyá ẹ nìyẹn ó wà lọ́sípítù ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nìyẹn mo wá di ṣongiro. Ọlọ́run á fún wọn lálàáfíà Ọlọ́run á fún wọn lálàáfíà. wo òfin Mósè lọ́rọ̀ tèmi o bẹ́ẹ̀ dẹ̀ dá mi lógun nù máa fọ́ lẹ́yìn sórí gbogbo àwọn tó pa mi lọ́mọ yẹn mi fẹ́ rí wọn lórí ilẹ̀ ayé yìí. àgbà bẹ́ẹ̀ ni ó nídìí tí o bá nídìí obìnrin ò ń jẹ́ kú mọ́lù ìwọ̀sí ló jẹ́ fún mi ìbànújẹ́ ló jẹ́ fún mi káwọn kan kórajọ kan pa mí lọ́mọ kí wàá máa rí wọn lórí ilẹ̀ ayé no ẹ̀kejì tí wọ́n bá trace tí wọ́n bá mú àwọn boys wọ̀nyẹn ṣé o mọ̀ pé èmi pẹ̀lú ẹ̀ ò bọ́ ń bẹ̀ o. àgbà ò ní tán lórílẹ̀ àgbà ò ní tán lórílẹ̀. wọ́n á kà torí náà nǹkan under 24 hours mi fẹ́ rí wọn mọ́ lórí ilẹ̀ ayé kó dẹ̀ wá sọ fún mi pé wọ́n ti lọ. Maisha ó ti dán Ọlọ́run ó ti dán. Rẹ̀mí lẹ́kún ó gbìyànjú so èmi àtọmọ mi ló ń déètì pọ̀ ìwọ ló jẹ́ kí n pa ọmọ mi àbọ̀ wá bá lọ́rọ̀ ẹ̀. ó parí o ọ̀rọ̀ ti tán o iṣẹ́ tẹ̀ràn yìnbọn. ọmọ yín ló forí kó. gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ lọ onírẹ̀mí ló pa Kọ́lá. DPO alóhùn ló pa mí ilé parọ́ ọmọ náà ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ àtìgbà kékeré lèmi àti ẹ ti ń rìn bọ̀ ọ̀rẹ́ mi ní sómi ilé parọ́ ọmọ. bó ṣe pa yẹn kí ni èrè ẹ̀ kò ṣáà bímọ fún ká ló bímọ fún sìn á sọ pé bóyá ogún ẹ̀ ló fẹ́ gbẹ́sẹ̀ lé tó fi fẹ́ pa bọ̀ kí wàá ní géènì nẹ̀. DPO ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí owó Yorùbá kan báyìí náà ló sọ bẹ́ẹ̀ ni
pé obìnrin bímọ fún ni kò ní kó má pọ̀ ni ká tó wá sọ òyì tí ò bímọ fún ni rárá ẹ jẹ́ sọ fún yín ṣé rí bàbá olówó kan báyìí ló ṣẹ̀ṣẹ̀ pàdé ó wá rí kí bàbá yẹn lówó ju Kọ́lá lọ ó dẹ̀ ti mọ̀ pé tóun bá fi Kọ́lá sílẹ̀ tóun fẹ́ bàbá olówó ó ti mọ̀ pé àwọn ayé òun máa bú òun pàápàá èmi ló wá dàbí ọgbọ́n pé di nǹkan tóun lè ṣe nìyẹn tẹnu ayé máa fi kúrò lára wọn gbogbo ìtẹ́ ṣe yẹn camouflage ni o ó ń bóbó yín ni ó mọ̀ ń pa ẹ̀ òun ló pa á. oṣù ọ̀ǹgàn tó ń sọ ẹ̀. bẹ́ẹ̀ ni. ok ṣebí nọ́mbà ẹ̀ ló fún mi yẹn. bẹ́ẹ̀ ni. ok kò sí problem tá bá need anything látọ̀dọ̀ ẹ̀ àá kàn sí ẹ. ẹ ṣègùn ẹjọ ẹ bá mi ṣiṣẹ́ yẹn bí iṣẹ́ o àbúkọ yìí ó ti dùn jù kó gbọ́dọ̀ kú báyìí ẹjọ lórí Ọlọ́run. anytime tá bá need assistant yẹn àá kàn sí ẹ. ẹ ṣègùn díbi Ọlọ́run àtúntì yín náà ṣe ẹ ṣègùn. Rẹ̀mílẹ́kún mo wá fẹ́ kó ṣàlàyé fún mi tí gbogbo incident yẹn ṣe ṣẹlẹ̀. ti ṣàlàyé fún wa lóòótọ́ ilé àti ẹjọ́ wa ni gbogbo sáré jáde lọ ṣe nǹkan by the time tí màá fi padà dé ṣe mo bá nú àgbàrá ẹ̀jẹ̀ wọ́n ti pa á. ṣó mọ̀ pé tó bá jẹ́wọ́ fún mi ló lè help ẹ̀ nínú mátà yìí. Ìgbà tó fẹ́ wọlé ta ló notice àbí ní environment yẹn ta ló rí ní time ìgbà tí incident ṣẹlẹ̀. mi ò mọ ju yẹn lọ mà mi ti rí ọkọ kan mà. ṣùgbọ́n pé èmi náà ni mo lè help ẹ láti jẹ́ kó bọ́ nínú ìṣòro yìí tó bá jẹ́wọ́ fún mi. ó tó ni mo sọ fún yín mà mi ò mọ ju yẹn lọ ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ mi kò ní kó mo pa Kọ́lá. a dẹ̀ tún gbọ́ wípé ìwọ àti Kọ́lá ẹ jọ ní clash lórí ọ̀rọ̀ obìnrin bóyá yẹn ló fà á tó fi ṣekú pa. mi ò ka Kọ́lá pẹ̀lú obìnrin rí èmi kò ní mo pa mi ò parọ́ fún yín máa jọ èmi kò mo pa Kọ́lá mi lè pààyàn. ok Chief Adékúnlé Badmus báwo ló ṣe jẹ́ sí ẹ. sugar daddy mi. sugar daddy that means òun fẹ́ bàbá ó tún fẹ́ ọmọ. bẹ́ẹ̀ni omi ò mọ̀ pé wọ́n tàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo pàdé wọn ní ilé ẹ bá mọ̀ mọ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ ìjọ ìṣàlù ikọ̀ mo pa Kọ́lá ìjọ. aláwa o nǹkan kan ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ tó bá lè jẹ́wọ́ fún mi ló lè help ẹ nínú mátà yìí. mi ì parọ́ fún yín gbogbo nǹkan tí mo mọ̀ náà ni mo sọ bí ìṣá lè máa parọ́ mọ́ra mi. tó bá jẹ́wọ́ fún mi ló lè help ẹ o because pé kó jáde nínú wàhálà ẹ̀ ní interest mi sòótọ́ fún mi. ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ mi mọ kókó pẹ́ ju nǹkan tí mo sọ yìí lọ mi lè pa Kọ́lá. ẹ jọ̀ọ́. má wọ oṣù tí bọ but tó bá jẹ́wọ́ fún mi ló lè help ẹ. gbogbo nǹkan tó bá wọn pẹ́ lè ṣe ẹ̀ka bẹ̀ sí ní ṣe báyìí o gbogbo eré tó bá lè sa ẹ̀ka bẹ̀ sí ní masa torí Rẹ̀mí ò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ojú mi báyìí ní ìyá ọmọkùnrin tó ṣe aláìsí ló ṣe ń lé ilé ka lọ́wọ́jú àwọn ọlọ́pàá wípé òun máa rí pé òun sin Rẹ̀mí débi tó máa ti pa lẹ́yìn tí mo mọ̀ kó mọ ọkàn pa ọkọ ọmọkùnrin ṣé èèyàn wá ń ṣe ọ̀rẹ́ èèyàn báyìí sìn ṣé kò yẹ kó ti ṣàlàyé fẹsẹ̀ sí báyìí sìn lórí pé àyàn rẹ̀. Ọláwálé ọmọkùnrin tó kú tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kí ló kọ bàbá rẹ̀. olóyè ni bàbá ẹ̀ láàrin ìlú Chief Adékúnlé kí ni o Adékúnlé Badmus. Adékúnlé Badmus lẹ́kọ̀ọ́. Adékúnlé Badmus tó ń dárúkọ yìí èmi náà gbókò ẹ̀ rí i. nígbà bá yín wà láyé Kàsálí tó bá ti ń bọ̀ wá sóko tábìlì kí máa jẹ́ rántí ó kọ ọkùnrin. Ọláwálé ìtàn tó gbọ́ rí orí ni wọ́n sọ fún ọ
ọ̀dọ̀ Adékúnlé Badmus ni bàbá rẹ̀ ti ń ṣiṣẹ́. bàbá mi. Adékúnlé Badmus kan náà yìí òun ló pa bàbá rẹ̀. lọ́nà o. sórí ìyá rẹ̀ nígbà tí wọ́n gbé wá sọ́dọ̀ mi tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ báyìí náà gbé wá. ìyá wálé ló ní mi wá. bẹ́ẹ̀ ni bàbá. ó wà mo fẹ́ bá yín sọ̀rọ̀. bàbá àwọn ọmọ mi ń kọ́. ó wà lọ́dọ̀ ìyáálé rẹ̀ wọ́n ṣẹ̀wẹ̀ fún wọn tán ara ẹ ti balẹ̀ wọ́n ti wẹ̀ fún wọn tán wọ́n ti wẹ̀ fún wọn. ẹ bá mi tọ́jú àwọn mi o. wọn wá tọ́jú wọn ẹni ṣẹ́gùsí ní jẹ́ka rẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ẹ má jẹ́ káwọn ọmọ mi dúró sábúlé o. ṣé ẹ gbọ́ bàbá. bàbá bàbá ẹ má gbàgbé ọ̀rọ̀ olóyè Adékúnlé Badmus. run for cover sàǹsánà fún ẹ̀mí rẹ̀ run for cover ikú ló ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó jẹ́ sáré tètè. ọlọ́run ní bẹ́ẹ̀ ọlọ́run ní sẹ́mi ẹ̀dùn kúndà ló dẹ̀ mí dákúndà ọlọ́run sọ. sàǹsánà fún ẹ̀mí rẹ̀ sáré cover ikú ló ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó jẹ́ sáré tètè. wàhálà yín pọ̀ jẹrẹ àbíyá. lọ́jà lákòókò gbọ́ pẹ̀lẹ́. ẹ má ti forí jágbé agbọ́dọ̀. olùjọ mọ tí sífù lè ṣe yóò máa lé mi bọ̀ ní o. rọra mẹ́. mọ mọ tí sífù lè dánwò wo bá gbọ́ mọ̀ mi wájú ọ̀yá gbogbo má jẹ́ paná ọ̀yá fún wájú ọ̀yá máa sọ orí mi. ikú ló ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó jẹ́ sáré tètè sáré o. run for cover sàǹsánà sáré o cover ikú ló ń bọ̀ lẹ́yìn rẹ̀. wo ohun nìyẹn fago wo ohun nìyẹn go. run for cover sàǹsánà fún ẹ̀mí rẹ̀ run for cover ikú ló ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó jẹ́ sáré tètè sáré o. ikú ló ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó jẹ́ sáré tètè. run for cover sàǹsánà fún ẹ̀mí rẹ̀ run for cover ikú ló ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó jẹ́ sáré tètè. run for cover sàǹsánà fún ẹ̀mí rẹ̀ run for cover ikú ló ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó jẹ́ sáré tètè. run for cover sàǹsánà fún ẹ̀mí rẹ̀ run for cover ikú ló ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó jẹ́ sáré tètè. run for cover sàǹsánà fún ẹ̀mí rẹ̀ run for cover ikú ló ń bọ̀ lẹ́yìn rẹ̀ ó ti yá wèrè sá. fọ́gò fèrè jì mí. ẹ jọ ló ta àwọn ọmọ mi. wọ́n ipò tíyàwó mi wà. kálọ́ mọ̀ ìyá rí ṣé òun bẹ́ẹ̀ rí ni. ló ta àwọn ọmọ mi. ó ti yá wèrè. èmi ni. ókè o rò pọ́kadà yín lè sáré ju mọ́tò wa lọ o wá ń gbé akiri látàárọ̀ ayé ọ̀ma wà. ibẹ̀ ló ti lé ẹ̀gbọ́n. oṣù mi ẹgbà pẹ̀lẹ́ ẹ̀yin wo ọmọ yìí bàbá ń gbé lẹ́sẹ̀. ẹ̀yin bàbá wa ẹ kú àfojúbà ní kí n kí yín o ẹ kú àfojúbà ṣé ń gbọ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run bí kì í bá ṣe Ọlọ́run ọba tó ní kí n ṣe kòǹgẹ́ wọn ebi èmi fẹ́ la jáwé jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ mi ní oko ni bí n la jáwé ewúro àti ewé òrúwọ́ ewé efirin nǹkan nǹkan bí mo ṣe kàn wọ́n nìyẹn gbàgà nínú ẹ̀jẹ̀ ààrẹ ta ló ṣe léyìí mo wá wò wọ́n dáadáa mo rí i pé
wọ́n mí mo bá kó wọn mo wá là tọ́jú wọn lọ́dọ̀ tèmi nígbà alẹ́ mo wá tọ́jú wọn dáadáa tán tí mo rí wípé ara wọn balẹ̀ nre mo ṣe wá ń bèbì lọ́wọ́ wọn wípé kí ló ṣẹlẹ̀ kí ló dé nínú àlàyé tó wá ń ṣe fún mi ló ń sọ wípé bàbá ọkọ ń wà nítòsí níbí ìbáyìí tó jẹ́ kí n máa kó wọn bọ̀ nìyẹn wípé nígbà bàbá ọkọ rẹ ti wà nítòsí kí n máa kó wọn bọ̀ ní ọ̀dọ̀ yín torí ọkọ rẹ̀ wọ́n ti pa. oró. kí nìyẹn. ayé mà lé o ayé ṣe ikú pa lórí ayé ṣe kàn wọ́n wẹ́wẹ́ ẹ̀jẹ̀ ayé pa lọ́kàn ṣoṣo àjànàkú wọ́n kàn lẹ́yìn ọ̀kan. sùúrù ni o. táǹpà ń lọ mọ́. ọ̀gá ètò kúkú ń bá ṣiṣẹ́ ni òun ló rán àwọn èèyàn wá kán wá pa o. bó ṣe wí náà nìyẹn mo pé kí ló ń ṣe. àmọ́ tó ṣẹlẹ̀ ní wípé níṣẹ́ ní ká ẹ tọ́jú ẹ o ẹ wò ẹ má rò mọ́ eléyìí kúkú wà ńlẹ̀ ẹ dẹ̀ tún wò ìkan rò gbé sínú yìí ẹ tọ́jú ẹ kẹ́ ẹ má jẹ́ kó ronú nítorí accommodation tó wà yìí kò gbọ́dọ̀ má ronú pẹ̀lú rẹ̀ ṣé ń gbàlàyé mi. ọlọ́run á fòfò rẹ̀ mi ẹ pẹ̀lẹ́ o ó jàre ọlọ́run ní ìjọyìn adalẹ ọmọ òní kú mọ lẹ́yìn lórí o ẹ tọ́jú ẹ dáadáa o ẹni fojú sùkọ àwọn ọmọ yín náà o àmì o ẹ ṣé mo dúpẹ́ ẹ tọ́jú ẹ dáadáa o pẹ̀lẹ́ ìwò ta accommodation yìí o ṣé ẹ gbọ́ ẹ tọ́jú ẹ o ó dàbọ̀ o. ṣé ti gbọ́ èkó lórí ilé àwọn ọmọ mi wà o ṣé ti gbọ́ ṣé ti gbọ́. Yáwálé 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 ẹ bẹ̀ gbà mí Yáwálé ara lé ẹ gbà mí o Yáwálé mo ló kó. sórí nǹkan sórí rabaraba ọ̀tá tí wọ́n ta ìyá rẹ̀ ń ló pa lẹ́yìn ìgbà tó bí rẹ̀ mi tán sọ wá rí ń sìn wípé ẹ̀san ló ké lórí ọmọ chief. Ọláwálé ikú òkú ní pẹ̀tà lójú ìran ó ṣàyè mí sìn ní pé ara gbé nílé ayé ikú ò ní pa ọ́ kò sì ní parẹ́ mi fún mi n ó sì mú ọ débì kan lọ́dọ̀ ọ̀rẹ́ mi tí ó bá ń sì ọ́ jiná tí n ó fi lè ra ilé ayé gbé fún ọ mi ò tún ní fojú sunkún ọmọ mọ́ mi ò ní fi ọwọ́ méjèèjì gbé ọmọ sí mọ́ ọmọ tèmi o aláìṣẹ̀ ni lágbára Ọlọ́run lágbára àwọn onílẹ̀ nǹkan kan ò ní ṣẹlẹ̀ ní gbogbo tó sì gbà kò láàfù lọ́fọ̀ọ́kan rẹ balẹ̀ o èmi mo sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Chief Adékúnlé Badmus bẹ́ẹ̀ ló pa ìyá mi àti bàbá bẹ́ẹ̀ ni. Ọláwálé o nígbà tá a ti bẹ̀rẹ̀ gbogbo nǹkan ìpèsè ètùtù lọ́tún lọ́sì tí mo ti rọ́tún tí mo ti rọ́sì mo ti mọ̀ pé ayé ti gbẹ́bọ tiẹ̀ ẹbọ ẹ ti fín ètùtù sì ti gbà torí àwọn àgbàlagbà wọn ní bápálà bápá gìnì 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 báyìí ní ìrìn yẹn kùn wọn ló jẹ lédì sọnà bọgíbọgì orúkọ oṣó wọ́n tún ló jẹ lédì sọ́nà bọ́gíbọ́gì orúkọ àwọn àjẹ́ wọ́n tún ló jẹ lédì sọ́nà bọ́gíbọ́gì orúkọ àwọn yàmí òṣèré mafia àṣetì òní ba ẹ àṣẹ òní ṣubú dẹrù ẹnu àṣẹ ẹ ń ṣubú dàtí ẹnu òní dàlú ẹ. àṣẹ. Wálé o ìdè ńlẹ̀ ó ti dìde ó ti dọkùnrin lónìí ẹfun ò ní fún ọ èdè ò ní dì ẹ torí àwọn àgbàlagbà wọn ní ẹfun ọmọ alágogo dẹ èdìdì ọmọ alágogo òjé àtẹfún àtẹdì eru olúfẹ ni wọn ń bọ gìnì wọn ní káyé orójú kọ́nà òwúráyè àwọn tó nílé ayé gbé àwọn àjẹwálé ayé lónìí oṣó ni mí mo gbé ọ délé ayé ẹfun ayé ò ní fún ọ èdè ayé ò ní dì ọ àṣàsí ni ìbọn ni oògùn ni mo fi ọlọ́run ṣẹ̀rí kò ní ràn ó ti rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ àwọn àgbàlagbà wọ́n ní bẹ́ẹ̀ léwúrẹ́ ń ké bẹ́ẹ̀ làgùntàn ń fọ̀hún màálùú ní baba ńlá bàbá ẹran á ní bẹ́ẹ̀ ayé gbẹ̀bẹ́ lónìí o apá ayé ò ní ka èdè ò ní dì ẹ́ ó máa lọ bọ̀lọ̀
ó máa bọ gìnì torí bápá là bápá jìgìjìgì là bóṣì gìnìgìnì rin ẹrẹ́kùn owó ayé ò ní tó ọ wọ́n yàn níbọn kò ní ràn bọ́ṣà aládàá kò ní mú bọ́ fún ẹlẹ́fàṣẹ ò ní gbọ́n èmi mo wí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ ni. kéèyàn dájú báyìí kó ló tako ọ̀rẹ́ ẹ̀ ní police station anyway adọ́ba mi gbà ilé mi. alfa lórí burúkú ló ń sọ mo ní alfa òṣìwò ló ń sọ fún mi ó ní pé ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ nìwọ̀ yìí ọ̀dàlẹ̀ apààyàn dẹ̀ ni ẹ́ ẹni tó yẹ kí n sá fún ni ẹ́ dúró náà o tí bá ṣe béèrè àwọn questions yìí lọ́wọ́ ẹni kó bá dá mi lóhùn jọ nítorí Ọlọ́run ṣé ojú ẹ ló ṣe ni àbẹ́ tí ẹ gbọ́ nígbà tí rẹ̀ mi pa Kọ́lá àbẹ́jọ́ lórí burúkú ló lọ jẹ́rìí sí ní police station just tell me. oh that ṣé kò pa ni dóò kò ṣojú mi but at least òun ló pa màá. ìkà ni ẹ ìkà ni jẹ́ kí o sá fún gidigidi ni ẹ wá gbọ́ o rẹ̀mí ló máa ń bẹ̀rù ẹ o ṣọlẹ́ mi tó ń wo yìí èmi ò lè bá bẹ̀rù ẹ láíláí nítorí pé mi ì rí ẹ rárá o jẹ́ ọkọ wájú mi. máa kó gbanu lẹ́yìn kẹ́kẹ́ ni mo sọ fún ẹ ṣé ló pariwo ó dé tá ló pariwo mọ́ òwò ojú mi ni. taniwọ tá ló pariwo mọ́ taniwọ èmi ni ìkànnì ẹ ìkànnì apariwo. irú ariwo òṣìwò lẹ panu lé fún mi náà irú rọ́bìṣì òṣìwò nìyẹn dẹ́ pariwo ẹ̀dẹ́ pariwo nulẹ̀ fún mi lẹ́fà rọ́bìṣì yẹn. sísá kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ ń dì sọ́pọ̀ àwọn onílé ẹ̀bẹ̀rẹ̀ sí ní pariwo rà ariwo òṣìwò lẹ́ pa gan kí ni pọ́blẹ́mù yín. Big sis ẹ má bínú jèrè girl yìí ni mo kọ wọlé náà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní parọ́ bẹ̀rẹ̀ sí ní lament lórí nǹkan tí ò tó nǹkan. dákẹ́ inú ẹjọ́ kò sí ní lament onípọ̀ ńlá mi kíni kò ní ní lament ṣé wà ní ìwọ òwú yẹn lójú ara ẹ̀ ìwà lólówù yẹn ó sọ játijàti lẹ́nu sọ pé ó wá sọ pé ó lament ó lament. I can now get it Big sis ẹyin àtòun so plan work ni ẹ ti plan fún mi. oh mo ṣẹ̀ṣẹ̀ wá rí i pé gbígbé mi nínú ilé yìí ewu wà bẹ́ẹ̀. ẹ wo sista ẹ má bàa sọ ẹ gbàgbé ẹ wá gbọ́ ṣọfẹ́ gbọ̀ngàn tí mo sọ ẹ kó láì tẹ́ méjì sílẹ̀ kó máa gbọ̀ngàn tí mo sọ ìbágbé ẹnu ilé wa ó ti ní wa lára lọ́gbẹ́rù ẹ kó máa lọ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ní àlẹ́ bẹ́ẹ̀ ṣe olè apààyàn ni ẹ. ó bẹ́tà kó máa lọ tó lóru ẹ mú mi nínú ilé yìí. really ó bẹ́tà kó bọ́ síta. ó sì lè ṣe wá mọ́ kẹ́ máa sọ̀rọ̀. ọ̀gbẹ́ni onídìí ariwo kankan o ní láti máa pariwo oṣù kankan rárá kó dákẹ́ ẹnu ẹ. ẹ wo sísítẹ̀ tiẹ̀ ní sùúrù sórí àti plan fẹ́ nìyẹn kó wọ́n gbẹ̀rẹ̀ kó jáde kúrò nílé yìí. apààyàn ní ọ̀rẹ́ ọ̀dọ́ alẹ́ ìgbà ṣé kò parẹ́ kó pa ẹ́ ṣé kò parẹ́ kó pa ẹ́ ṣé kò parẹ́ kó pa ẹ́. kí Olúwa máa kó wa yọ lọ́wọ́ àwọn tó ń sọ̀rí táwọn kò kí Olúwa máa kó wa yọ. ẹ má pẹ́ o 3 minutes ni mo fún yín. ok mi tẹ́ ń lò ju tó bẹ́ẹ̀ wá pàgọ́ mi ń lò tó bẹ́ẹ̀. Rẹ̀mí pẹ̀lẹ́. bọ̀dá mi kí ló tẹ̀ wá wò mí látijọ́ ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀yin nìkan ni mo ní. Rẹ̀mí má bínú bó jẹ́ pé ọ̀nà pé tí mo fi wá wò ẹ́ látijọ́ ẹ̀ ó nídìí. kí ló ṣẹlẹ̀. ṣe mo lọ sọ́dọ̀ bàbá ni mo lọ fi tó àwọn náà létí nǹkan tó ń ṣẹlẹ̀ mo dẹ̀ kó yé mi wípé àwọn máa bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ò ní ṣẹ̀wọ̀n kọ̀sùn mẹ́kọ́ yín wọ́n pé àbúrò mi mo mọ̀ dáadáa kò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ tó ti yẹn sìn ìyẹn dúró bẹ́ẹ̀ ìkejì bóyá kí n má rí kí a. bọ̀dá mi ẹ sọ kí ló ń bọ̀ látòkè tílé ò lè gbà. Rẹ̀mí nǹkan wà torí mo mọ̀ ẹ́ máa fẹ́ kó ṣara gírí ni o lónìí kan ti fẹ́ sọ yìí o èmi ti sunkún tèmi mo ti bínú tèmi mo ti faraya tèmi mo ti ṣe sábúlé o mo lè ti gbàgbé ọ̀nà àbáyọ olókùn tèmi wá ń sìn o. bọ̀dá mi ẹ sọ kí ló tún fẹ́ ṣẹlẹ̀ ẹ sọ. tó nígbà tí mo lọ sí ọ̀dọ̀ bàbá tí mo ṣàlàyé fún wọn tó ṣẹlẹ̀ wọn á lókè pé kí lorúkọ bàbá ẹni tí ó kú yìí bá sọ pé ọ̀dọ̀ wa Chief Adékúnlé Badmus lámọ̀ tí wọ́n pè wọ́n kí n má fọ̀rọ̀ wọn láwọn ti gbórúkọ yẹn rí láti ẹnu bàbá tó bí wa wọ́n jẹ́ kí n mọ̀ wípé bàbá tó bèmí àti ẹ ọ̀dọ̀ Chief Adékúnlé Badmus tó ṣiṣẹ́ as a driver in fact personal driver Chief Adékúnlé bàbá wa. wọ́n wá ní ikú bàbá mi àti ìyá mi ìyá wa àti bàbá wa kókò ṣẹ̀yìn Chief Adékúnlé Badmus. ǹjẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀ wọ́n rọ̀ táwọn gbọ́ lẹ́nu màámi kó di pé wọ́n ṣaláìsí ni wípé bàbá wa ó fojú lọ kó nǹkan kan nílé Chief Adékúnlé Badmus bóyá wọ́n lọ wọlé agbára wọn tó fi ń ṣòwò àbí nǹkan kan bẹ́ẹ̀ ṣá bí Chief ṣe ràn àwọn èèyàn tẹ̀lé wọn níbi kan lọ pa wọ́n
lọ́kàn ṣá wọ́n fi pa bàbá àti ìyá wa o. Rẹ̀mí mo sọ Rẹ̀mí. bọ́dá mi tí Fadékúnlé ló pa dáàdì rẹ̀. Rẹ̀mí. tí ló gbọ́ bàbá wa. Tító ọ̀nà àti kí wọ́n ti yọ ń bíbà ló jà jù fẹ́mi ń sìn ìyẹn ti ṣe ló ti ṣẹlẹ̀ ń sìn títí ẹ tó wà láì lára àwọn àbáyé máa yanjú ẹ o ti gbọ́ mi. bọ́dá mi gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ọ̀pọ̀ àwọn ọlọ́pàá wọn bí mi. o ò lè ṣẹ̀wọ̀n. olùgbọ́ bàbá mi láti ṣẹ̀wọ̀n. o ò lè ṣẹ̀wọ̀n o ti gbọ́ o ò lè ṣẹ̀wọ̀n eré yẹn ni mò ń sáńsìn pẹ̀lú bàbá o ti gbọ́. Rẹ̀mí. kókó ìgbàlódé àti mi ń sìn ẹkún yẹn kọ àwọn tó kú o láti máa kó ìgbàlódé máa tà ń sìn for now àti máa sọ́ọ̀tì tó kó out. Rẹ̀mí tó. Crack ó mọ̀ kó tó tiẹ̀ ṣẹlẹ̀ ọmọ gbàgbé ìṣẹ́mọ́ ọdún yìí máa le jù ìṣẹ́mọ́ ọdún yìí máa le gan ó mọ̀ bọ̀bọ̀ tó ń pè Yusuf Àṣàfà Yusuf Àṣàfà tó wà ń kóòdù. mo rántí tó ṣe fàájì fún wa ní the last time yẹn àbí. Yusuf Àṣàfà nọ́mbà 1 gbogbo òkòdù ọmọ bọ̀bọ̀ yẹn ń bínú lọ́dún yìí eléré 6 fúnjọ́ 6. That's nice mo like yẹn gan. Ìjọ Tuesday wẹ́wẹ́ ló kọ́ máa play ìjọ Tuesday Táyé Currency máa play níjọ Wednesday Rẹ̀mí Àlùkò Igwe Àjẹ́là ó máa play Thursday Màláíkà máa play Friday Saheed Òṣùpá sọ̀rọ̀ mi yẹn ń sìn ọbọ̀ orin òun náà máa play Saturday Pàṣọ ló máa wá kó gbogbo ẹ̀ ńlẹ̀ sí àgbẹ̀yìn níjọ Sunday Pàṣọ ló kó gbogbo nǹkan ńlẹ̀ Sunday ó dẹ̀ máa le gan ó dìídì pè mí lórí aago ní pé mi àtàwọn tèmi ká ṣe kíni nígbè ká yọjú ká gbórí wọlé òun àtàwọn tí àwọn Kòròdú Kàsímù àwọn Ṣàmẹ nǹkan gbogbo set-up wọn yẹn sódà ibẹ̀ dẹ̀ máa dùn gan láti lọ. Bọ́lá ka gbogbo nǹkan tó sọ ni mo ti gbọ́ mo láì gbogbo fàájì tó ń fẹ́ ṣe yẹn bọ́ tó mọ nǹkan tèmi kàn wò èmi kàn wò pé ìgbà tí wọ́n ti dárúkọ gbogbo wọn yẹn táwọn bá débẹ̀ yẹn èèyàn mélòó làwọn máa pa. wo fi wèrè lẹ̀ a fẹ́ lọ ṣe fàájì ni wo níròrí ni. wọ́n pe fàájì tiwa náà nílé ká máa túkàtúkà you know Crack like killing gan. Osama filẹ̀ ọwọ́ mi lókè Osama ọ̀gá tá fi pọ̀ mi mu. Osama ló ń pè mí yìí o filẹ̀ Osama ọ̀rẹ́ mi tó ṣú ọ kí ló ṣẹlẹ̀ ó ti wà ń ta irọ́ mò ń bọ̀ dúró. Osama ní òun ti wà ń ta. Àdúró Baraka fìbẹ́lẹ̀ ẹ di ojú ẹ̀ fún ara wọn. Jẹ́ ká jọ lọ ni. Má ṣe yọnu a lè ṣe bẹ́ẹ̀ rárá ìwọ dúró ilé ò gbọ́dọ̀ dáná kí ló ń ṣe ẹ̀ ìgbà tẹ́mi bá lọ tí wọn náà bá tẹ̀lé mi ta ló fẹ́ filẹ̀ ń bí báyìí nǹkan ọmọ à ń bẹ̀ yẹn èmi máa gbọ́ pé wá ń sìn láì rí DJ ìwọ ṣáà máa jó lọ ń tì yẹ ṣó ti yẹ ọpẹ́ máa dé ń sìn. mo tẹ̀ láìkẹ́ náà sọ pé ẹjẹ́ ọgbọ́dọ̀ jẹ fún ara wọn filẹ̀ Baraka ọmọ ọba àpọ̀jọ àbà àmì èjì mọ́ wàrà wa bí wèrè ìyálàjọ ọmọ tó bá gbé náà wojú ẹkùn wa ó máa ní Apollo ni èmi Crack o kò máa gbádùn kí n máa pààyàn náà ni kò sí nǹkan bẹ́ẹ̀. ilẹ̀ Osama. Baraka balance ẹni mi kó wa ṣàmọ. torí ẹ bóyá pè mí orí pé mi kan mi ò rọṣẹ rárá mo ya jáde síta. Osa. ìyá ò tó yà àpàdé pakún o. ẹ̀jẹ̀ ọ̀dájú. ẹ̀jẹ̀ ọ̀dájú. ẹ̀jẹ̀ ọ̀dájú. irú ikú tó pa nìyẹn tó tún pa ládìyẹ omi dànù akègbè fọ́ ìyá ò tó yà àpàdé pakún ikú wọgbó àdá sọnù ẹni tó fẹ́ pakún tún fẹsẹ̀ pa.
ojú ni màálù ń rán o ọbẹ̀ ò dá lọ́rùn o ẹ̀gbọ́n ta ló fẹ́ kú lélẹ́yìí tó ń jẹ́ wípé ọ̀run ò rí bí kárànjà kábọ̀ ikú ṣe é kú orí àdótò. ẹ̀jẹ̀ ọ̀dájú èèyàn mi ẹ̀jẹ̀ ọ̀dájú lé ẹ̀jẹ̀ tó wà lára ọ̀dájú ẹ̀jẹ̀ tó burú ni ẹ̀jẹ̀ aláìláàánú ojú àánú ti fọ́ tí ká lókù o àti gbẹ̀mí ènìyàn ò jọ wọ́n lójú láì ṣe ẹ̀mí adìyẹ. ẹ̀jẹ̀ ọ̀dájú nǹkan ṣẹlẹ̀ o orí yẹyẹ ni mo gún o èèyàn mi ta iṣẹ́ ló pọ̀ o bá gbé ta ni àtàgbé bí kàmúdù ta ni àtàlà bóyin bá ta ni àròrò oyin ẹ wò wọ́n o àwọn eléyìí dájú bí agbọ̀n gàgó.